ṣóṣòṣókùrù balẹ̀ ṣó ṣòṣòkùrù balẹ̀ ṣó ṣojíire lónìí o ìwọ ọmọ Odùduwà o mo jíire lèní o èmi ọmọ Odùduwà o ṣómi nínú mi Èdùmàrè lórílẹ̀ ayọ̀ lókè o ṣómi lọ́kàn mi báwa ò bá sọ̀rọ̀ òdì tí bá yé nínú táwa ò bá sọ̀rọ̀ òdì sọ́ba ògo àwa adélé ilẹ̀ ìlérí àwa adébùgbé ayọ̀ ibùgbé ayọ̀ tó Odùduwà o. ẹ̀yin ọmọ Odùduwà táwa ò bá sọ̀rọ̀ òdì tí bá ráyé nínú táwa ò bá sọ̀rọ̀ òdì sí ọba ògo àwa adélé ilẹ̀ ìlérí àwa adébùgbé ayọ̀ ibùgbé ayọ̀ tó Odùduwà o. ìyókùn ìyanra o bẹ́ẹ̀ là ń kí ni lẹ́kìtì o ẹ̀dẹ̀kú dédé ìwòyí ẹkú bí ọjọ́ ṣe rí èní á dára fún gbogbo wa o nínú gbé sọnù bí ò ṣe ibi ọmọ o orúkọ tèmi kò yí padà Àyàbá Táíwò Adébáyọ̀ ọmọ Èkìtì kété òun lórúkọ tèmi o èmi Èjìrẹ́ òyìnlá kí ọba ọmọ tá a ṣe bí èmi Eléjìrẹ́ amúra ìgbéraga kọ́ àṣẹ Olódùmarè ni èmi lọ́mọ Èkìtì aya ọmọ Èkìtì di méjì lọ́dọ̀ mi èmi lọ́mọ Eléyìnkùlé Àdéwúre ẹ ṣé mo dúpẹ́ mo kí gbogbo yín níbi tẹ́ wà lẹ́ni èní á dára fún gbogbo wa o ọwọ́ wa kò ní kan ìsàlẹ̀ àpò nínú gbé sọnù bí ò ṣe bí ọmọ lẹ́ẹ̀kan sí fún ẹ̀yin tẹ́ kọ́kọ́ máa rí mi ní ìgbà àkọ́kọ́ ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sí orí ètò wa Ètò Lédè Èkìtì ní ilé YouTube kẹ́ bá wa tẹ aago tó dàbí aago ilé ìjọsìn tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yẹn fún ètò wa tó bá ti ń bọ̀ nìkan òjọ̀kan ẹ máa rí bẹ́ẹ̀ náà ni kẹ́ tún follow wa lórí TikTok àti Facebook Instagram Àyàbá Táíwò Adébáyọ̀ ọmọ Èkìtì kété àwọn ènìyàn á máa pè mí ní màmá ètò àwọn ènìyàn náà á máa pè mí ní màmá ilé Èkìtì èmi náà ni gbogbo ẹ̀ orúkọ mi nìyẹn ẹ ṣé mo dúpẹ́ ẹ̀yin èèyàn mi bẹ́ẹ̀ ṣe ń wo ojú ètò yìí lẹ́ni ẹ rí àwọn nǹkan kan níbẹ̀ ẹ rí àwọn àwòrán kan níbẹ̀ àwòrán yìí ọ̀pọ̀lọpọ̀ wa ló ti rí ní orí ẹ̀rọ ayélujára ẹ dẹ̀ mọ̀ wípé tí àwa bá ṣe wà tá a bá gbé nǹkan sí orí ẹ̀rọ ayélujára a fẹ́ kí gbogbo èèyàn kan rí kí àwọn èèyàn kan dẹ̀ sọ̀rọ̀ kan dẹ̀ kọ́mẹ̀ǹtì sí ẹ̀yin tèmi ẹ dẹ̀ mọ̀ wípé àwa náà tá a bá ti rí bó bá bójú mu tó à gbé oríyìn fáwọn tó ṣe tó bá dẹ̀ bú ojú mu tó ní ọ̀nà kejì gẹ́gẹ́ bí ìmọ̀ tiwa náà à tún gbé oríyìn ìdàkejì náà fún àwọn tó gbé síta gbogbo ẹ̀ náà la máa ń bá wọn dá sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ yìí náà ṣe mọ̀ wípé a máa ń gbé àṣà àti ìṣe wa ga lórí ètò wa ni àfẹ́ kí àṣà wa kó parun gbogbo nǹkan tó bá dẹ̀ ti jẹ mọ́ ilẹ̀ Odùduwà gbogbo wa lónìí tó bá sáà ti sọ pé nǹkan yìí o àwa ló fún o àwa lónìí o gbogbo wa lónìí torí gbogbo wa lọmọ ilẹ̀ káàrọ̀ ìjíire gbogbo wa lọmọ Odùduwà gbogbo wa la dẹ̀ ní ẹ̀tọ́ láti sọ èrò ọkàn wa kò sẹ́ni tó mú ẹnìkan sígbà tá a bá ti ṣe wípé àfìbá ti ẹnìkejì jẹ́ tó yẹ pé a ṣe àlàyé pé belebele náà ló ṣe yẹ kó rí ní àyè tiwa ẹ̀yin náà ló mú mi mo kàn ń lọ sórí ẹ̀rọ ayélujára pàtàkì jùlọ lórí Facebook ni mo ti bá eléyìí pàdé mo ti ń bá pàdé mo kò wá bá pàdé mo wá wò ó torí ó máa ń ṣe pàtàkì nígbà míì tá a bá pàdé ká tún wo èròǹgbà àwọn èèyàn mo wá rí wípé ìkíní yìí ó ti máa ń di lémọ́lémọ́ fún olórí wa yìí olórí Ashley gẹ́gẹ́ bẹ́ẹ̀ yìí náà ṣe mọ̀ pé mo bá wọn kíkú ewu ọmọ olórí Ashley kì í ṣe ọ̀tá mi o ẹnìkan kò kì í ṣe ọ̀tá mi o so mi ò dẹ̀ wá síbí láti drag ẹnìkankan àmọ́ gbogbo wa náà la ní ẹ̀tọ́ láti sọ̀rọ̀ gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ bí mo ṣe bá pàdé mo wá rí wípé gbogbo ìgbésẹ̀ lóríṣiríṣi tí olórí Ashley tó ń gbé láti ìgbà tí ó ti di olórí àti láti ìgbà tí ó ti bí ọmọ ọba yìí kádé pẹ́ lórí o kí bàtà pẹ́ lẹ́sẹ̀ ò kábíyèsí ọ̀nìrìṣà mo bólẹ̀ forí adé lè ní o mo kí yín o mo dẹ̀ kí ọmọ ọba tuntun náà pé ó káàbọ̀ sáyé lẹ́ẹ̀kan sí aráyé ṣe wàá rí ìgbà lọ ẹ wò ẹ̀yin tèmi olórí Ashley ó wá gbé àwòrán kan síta àwòrán ni mo wá bá wọn pàdé mo wá wò pé kí ló dé tí olórí Ashley ń ṣe báyìí ẹni mọ̀ wípé a máa ń celebrate ọmọ ọba
tí ìbá ṣe wípé ọmọọba Tádéníkáwò ń ṣe ọjọ́ ìbí, a kì í gbé wá sórí ètò láti wá sọ̀rọ̀ ẹ̀ àfi tó bá yẹ pé ọmọ yẹn ń ṣe ọjọ́ ìbí, ọmọọba yẹn ń ṣe ọjọ́ ìbí. Àmọ́ kán máa gbé ọmọ kékeré wá sórí ètò ní gbogbo ìgbà. Mo rántí wípé láì jẹ́ wípé wọ́n ń ṣe ìkọ̀kọ̀ pàtàkì tọmọ wà ń bẹ̀ náà ní ààfin kábíyèsí wa Ọ̀nìrìṣà, wọn kì í sábà gbé àwọn ọmọ kékeré síta bẹ́ẹ̀ yẹn. Ọba kábíyèsí ò kì í ṣe àfi tó bá yẹ pé wọ́n ń ṣe ìkọ̀kọ̀ láàfin tí àwọn ọmọ yẹn wà ń bẹ̀, àtọ̀ sí pé wọ́n tún celebrate ọjọ́ ìbí fún wọn. Ṣùgbọ́n láti ìgbà tí olórí ìwọ̀nyí tó ti ń bí ọmọ náà ti bẹ̀rẹ̀ sí ní ṣe bẹbẹ lóríṣiríṣi. Olórí Tóbi ṣe tiẹ̀ títí ibikíbi tó olórí Tóbi bá wà lénìí, kí Ọlọ́run kó lọ́wọ́ rẹ̀ nínú ayé rẹ̀. Bẹ́ẹ̀ náà ni olórí Àṣìní náà tún bẹ̀rẹ̀ tiẹ̀. Òní mo fẹ́ gba olórí Àṣìní níyànjú lénìí. Ó gbé àwòrán kábíyèsí ọba Ọ̀nìrìṣà nígbà tán wà lọ́mọ ìwé, lọ́mọ ọwọ́ àti ti ọmọọba Adémákewá. Wọ́n tún gbé síta. Kí ni wọ́n fẹ́ fàyọ? Pé ká wò ó wípé ṣé ká wò ó pé ó jọ kábíyèsí ni, ṣé ojú ń dùn wá ni, ṣé àríran ni. Ìgbọ́ tí olórí ń ṣe ìsọmọlórúkọ bẹ́ẹ̀ náà ló ń pariwo wípé ó jọ bàbá ẹ̀ bí ìmúmu. Kò sẹ́ni tó lè mú olórí sí yẹn. Ẹnikẹ́ni ló máa ń fi pọ́n ọmọ ẹ̀ lé pé ó jọ bàbá ẹ̀ bí ìmúmu. Olórí Àṣìní ló tún bọ́ síta, wọ́n ló sọ pé ọmọ tìǹ pé àrẹ̀mọ. Bẹ́ẹ̀ ni ìkan tó bá wu ọlọ́mọ ló lè pé ọmọ ẹ̀. Ìgbà tí a máa ń fi ọmọ ọba wa tìbí tá a máa ń fi ṣe, tá a pè láàrólé, tá a fi ṣe ẹ̀fẹ̀ la máa ń fi ṣe, àpọ́nlé náà fi ń ṣe. Ìyẹn ò ní ìkankan ṣe lọ́dọ̀ ti tèmi. Nǹkan tó bá wù wọ́n náà lè fi ṣe àpọ́nlé ọmọ ọba. Wọ́n máa ń pe àwọn ọmọ ọba, gbogbo àwọn ọmọ ọkùnrin tó bá ti wà nílé ọba náà máa ń pè ní àrẹ̀mọ, náà máa ń pè láàrólé. Ìyẹn ti jẹ́ dídán. Kò ṣe wípé bóyá ẹnìyẹn ló máa jẹ ọba àbí kò jẹ ọba. Ìyẹn ò tiẹ̀ ní ìkankan ṣe lọ́dọ̀ ti tèmi. Àmọ́ eléyìí tó lórí wá ń ṣe yìí kó wá máa gbé àwòrán síta tó ló ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Táwọn bá rẹ́ni sọ fún Ashley, ó máa kọ̀ntínú, ó dẹ̀ máa kó ọmọ kékeré yìí, ó máa kó ọ̀tá ọmọ kékeré yìí, ó máa kó sínú ewu. Àdẹ̀fẹ́ kó gbé ọmọ yìí sínú ewu, nítorí ṣé kò mọ̀ pé ilé olórogún lòún wà ní. Àwa ò sọ pé orogún ẹ̀ ń bínú o, ṣùgbọ́n àwọn agbọ̀nràndún wà. Olórí Ashley, gbogbo eléyìí tó ń ṣe yìí kò pọ́n ẹ lé o, kò pọ́n ẹ lé gẹ́gẹ́ bí ọmọ ọba, kò pọ́n ẹ lé gẹ́gẹ́ bí aya ọba, kò pọ́n ẹ lé gẹ́gẹ́ bí ẹni tó civilize, tó ti jáde, tó lọ sí ìlú òyìnbó, tó ń gbé nílùú òyìnbó láti kékeré. Gbogbo ẹ̀ kò pọ́n ẹ lé. Lóòótọ́ o fẹ́ràn àṣà àti ìṣe. Òun lèmi fi ń sọ lọ́jọ́ kìíní àná pé olórí Ashley ó fẹ́ràn àṣà àti ìṣe o. Olórí wa o kégi òun náà nígbàgbọ́ ni o pé gbogbo rẹ̀ ṣe rẹ́gí ni. Mo máa ń sọ nígbà yẹn torí mi ò ètì ẹ̀, mi ìfìgbà kan má ṣe àìnífẹ̀ẹ́. Ṣó ti yé yín? Ṣùgbọ́n èmi ò kàn fẹ́ àwọn nǹkan tó ṣe ní ìgbà kan ló jẹ́ kèmi sọ̀rọ̀, àbí kò yé yín? Nǹkan kí nǹkan tó bá ti wù wá lálẹ́ fi gòkè. Wọ́n ní nǹkan tí ènìyàn bá ní òun lèèyàn fi wá nǹkan tó bá ti fẹ́. Mi ò tako olórí Ashley náà wípé ó ṣe gbogbo agbára ẹ̀, ó lo gbogbo ìmọ̀ tó ní láti fi gba nǹkan tó fẹ́. Àmọ́ ìgbà tọ́lọ́run dẹ̀ ti pèsè ọmọ fún, ó yẹ kó já ewé agbẹ́jẹ́, kó jà mọ́wọ́. Olórí Ashley ibikíbi tó bá wà léèní kó máa gbọ́, ẹ jáwé agbẹ́jẹ́, ẹ gbà mọ́wọ́. Ṣé ẹ mọ̀ wípé arábìnrin kan wà tó máa ń sábà gbèsè ìyìn olórí Ashley, tó máa ń jà káàkiri lórí ẹ̀rọ ayélujára, pàtàkì jùlọ ní YouTube. Mo mọ̀, mi fẹ́ dárúkọ ẹ̀ léní ẹrù ìjà kọ́ o, mi kàn fẹ́ dárúkọ ẹ̀. Ṣé wo irú rẹ tó bá gbọ́ ètò yìí, ó yẹ kó lè máa bá olórí sọ̀rọ̀, ó yẹ kó lè máa bá Ashley sọ̀rọ̀ wípé gbogbo eléyìí tó ń ṣe yìí ó ti pọ̀jù, galegale yìí ó ti pọ̀jù, kí ló dé? Ìwọ nìkan kọ́ ló kọ́kọ́ máa bí ọmọ fún ọba, àìmọye ọmọ tán bí fún ọba Aláàfin tó gbèsè kí ọ̀run kó fi kẹ́ bàbá wa. Àbí kí wá ní eléyìí ó ti pọ̀jù. Mi ti expect pé mo lè bá nídìí eléyìí. Wọ́n ní ẹlẹ́fọ́ o, ó ní ẹ̀fọ́ tèwo kì í ṣe tààtàn. Ẹjọ́ kí ló wá ń sọ? Nǹkan tó ń rò fún ẹ nísìnyí, nǹkan tí wọ́n rò fún ẹ nísìnyí báyìí, àwọn èèyàn á bẹ̀rẹ̀ sí ní rò wípé ó ní ìdí tó fi ṣe bẹ́ẹ̀. Gbogbo bí àwọn èèyàn ṣe ronú sí ibì kankan àbí kejì láti gbà ẹ, kò sẹ́ni tí mo rí ní tèmi o tó béèrè lọ́wọ́ ẹ wípé ṣé ọmọ jọ ọba àbí kò jọ ọba. Ìwọ yìí náà nìkan ni, ìwọ nìkan kọ́ ló kọ́kọ́ máa bímọ. Àmọ́ mi ò bú ẹ o, mo kàn wá síbí báyìí láti wá fún ẹ ní ìmọ̀ràn ni. Gbọ́mọ yìí pamọ́ kó máa tọ́jú ọmọ. Àìmọye ọmọ ọba tó máa tọ́jú, tó máa gbé pamọ́, tó jẹ́ pé ẹ̀kọ̀ọ̀kan tó bá ti rí wọn ó máa ń níyì ni.
kó o gbé ọmọ yìí pamọ́ kó o máa tọ́jú ẹ̀ kó dẹ̀ fi ọlá Ọlọ́run ọlá Elédùmarè kó o máa fi tọ́jú ẹ̀ kó dẹ̀ máa gbàdúrà. Má kó ọmọ kékeré má kó síta rárá, kó o gbé ara ẹ síta nìkan, má gbé ọmọ kékeré síta. Máa fọ̀rọ̀ ọmọ yìí bó ṣe ń ṣe yìí tó lóò ti bẹ̀rẹ̀. Ó yẹ ká sọ fún ẹ o olórí Ashley, ó ní mo ní kèmí náà bá wọn dá sí eléyìí tó ń ṣe yìí kò pọ́n ẹ lé rárá o. Àbá ẹ̀yin tèmi olórí Ashley gbé ọmọ síta, kí ló fẹ́ fi hàn wá, kí ló demonstrate fún wa, kí ló fẹ́ ká ṣe sí, kí ló fẹ́ ká sọ fún pé àwòrán ọmọ tó bá tẹ̀ gbé fọ́tò ọmọ ẹ̀ tó celebrate ọmọ ẹ̀ síta, gbogbo wa kí ọmọ kékeré àákí ní pé káre ọmọ okó ríre o, wàá pẹ́ láyé wàá túbọ̀ máa gbàdúrà fọmọ kékeré, àtúbọ̀ máa welcome ẹ̀ sáàrin wa. Ẹ wò eléyìí tó ń ṣe yìí kò bójú mu. Ẹ wá wo ẹ̀yin tèmi, wọ́n ní ọ̀rọ̀ aṣiwèrè òun ló ń yàtọ̀. Níbi tí olórí Ashley tó ti post kíní tó ti gbé síta, ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ làwọn èèyàn sọ ń bẹ̀. Ìgbà tó bá yá nísìn ariwo á máa lọ, àwọn bloggers wọ́n á bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀, wọ́n á máa drag, wọ́n á máa ṣe gbogbo ẹ̀ nísìn. Tó bá yá wọ́n á wá lọ ta sí kábíyèsí, tó bá yá nísìn wọ́n á tún lọ máa yájú, wọ́n á tún lọ ta sí ọba. Á dàbí pé wọ́n tún bẹ̀rẹ̀ sí ní drag ọba, gẹ́gẹ́ tí ọba lọba dúró sí nísìn. Ẹ̀yin olórí ẹ̀yin lẹ̀ ń kó wọn síta, kí ló dé ẹ̀ẹ́dẹ̀ gbé jẹ́ mọ́wọ́? Kábíyèsí ò kì í sọ̀rọ̀, kò ń ṣe kankan, ẹ̀yin náà ni ẹ bá demonstrate ìfẹ́ gbogbo iṣẹ́ ẹ̀yin lẹ kọ́kọ́ máa lọ́kọ ni, kí ló dé? Ẹ má rò pé bóyá ó ta mí lára torí ẹnì kankan o, kò ta mí lára torí ẹnì kankan o. Ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ fúnra wa. Olóyìnbó á ní wípé call what is a spade a spade. Ẹ jẹ́ ká sòótọ́ fúnra wa, ẹ jẹ́ ká sọ. Wọ́n ní kí a mú fúnra rà kó pa ẹmu fúnra rà ní olórí kó pa ìfun ẹ̀ mọ́. Eléyìí ó ti tó lọ jáwé agbégé mọ́wọ́. Ó ká mi lára, kí ló dé tí ò ká mi lára? Kò dáa bẹ́ẹ̀. Kó tó ń ṣe òun bá ilẹ̀ Odùduwà, òun bà á jẹ́ ni, ó gbé ilẹ̀ Odùduwà, ó gbé lárugẹ. Òun gbé ọmọ kékeré síta àti fọ́tò ọba. Kí nìyẹn ní í ṣe fún wa lórí social media? Ẹ wá gbọ́ nǹkan táwọn èèyàn sọ náà. Ẹ gbọ́ nǹkan, ẹ jẹ́ ìka díẹ̀ sí yín ẹ̀yin tèmi nípa àwọn nǹkan tí àwọn èèyàn sọ. Èmi ò bú olórí omi ìdè ágì o. Ṣe mọ̀ pé àwa lẹ́kìtì tá bá ti ń sọ̀rọ̀ ìfẹ́belé ohun á dàbí pé òun wá ń lọ sókè ó ń lọ sókè sí ni. Ẹ máa gbọ́ o, ẹ gbọ́ gbogbo nǹkan tí àwọn èèyàn sọ o, ẹ máa gbọ́. Ẹnìkan ní ẹ máa gbọ́ o ẹ̀yin tèmi. Ẹnìkan ní olórí Ashley na my person, but on this one wisdom is required. The innocent boy growth does not need this show off and ransom. Ọ̀bàrà cannot save the ọ̀bàrà cannot ó ní ọ̀bàrà àṣà Yorùbá nìyẹn o. Ó ní ọ̀bàrà cannot save this àfọwọ́fà. Ṣé gbọ́ olórí Ashley? Torí olórí Ashley ó lè má ka kọ́mẹ̀ntì yẹn, àmọ́ mo fẹ́ ka bí méjì mẹ́ta tó ṣe pàtàkì níbẹ̀. So all the children in the palace are quit and handsome. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn ọmọ ọba tó ń fi hàn wá, tó ń bí, tó ń gbé síta, gbogbo wọn ló rẹwà, tó dẹ̀ jọ bàbá kábíyèsí Ọ̀nìrìṣà. Bẹ́ẹ̀ ni all loved by their father. Gbogbo wọn náà la rí pé Ọ̀nì kábíyèsí Ọ̀nìrìṣà, gbogbo wọn ni wọ́n nífẹ̀ẹ́ ọmọdé. Ẹni bó ṣe ń gbé wọn ìgbà tó ń ṣe ọjọ́ ìbí ọmọ báyìí, ṣe ni kábíyèsí gbé ọmọ Adémákinwá ẹ̀ báyìí tó gbé sókè báyìí ní gbogbo ayé ẹ wò ó, ọmọ ọba rèé o. Ẹjọ́ olórí Ashley, kí ló tún fẹ́ ju eléyìí lọ? Kí ló tún fẹ́ ju eléyìí lọ? Ẹ máa rò pé mò ń drag olórí Ashley, mò ń gba olórí Ashley nímọ̀ràn ni o. Mò ń pe àkíyèsí ẹ̀ sí àwọn nǹkan kan kó lè ṣe àtúnṣe. Wọ́n ní so kó lọ sọ ewé agbẹ́jẹ́ mọ́wọ́. Ṣe rí pé ọ̀rọ̀ aṣiwèrè ló ń yàtọ̀. Wọ́n ní reply comment on social media is too low for her. If she cannot stand criticism, if he cannot stand criticizing, kó lọ pack off. Bẹ́ẹ̀ ni wọ́n ní ẹni tí ò bá ti lè farada gbogbo wa la bá sọ̀rọ̀. Kí ni olórí Ashley? Wọ́n ní ẹni tó bá ti jẹ́ ìlú mọ̀ọ́ká tó dẹ̀ ń gbéra ẹ̀ sórí ayélujára tí ò bá ti lè farada nǹkan tó wà ń bẹ̀, kó pack off ni, kó má ṣe mọ́. Bí mo ṣe wà báyìí wọ́n máa bú mi dáadáa, wọ́n á tẹ̀ condemn mi, ṣùgbọ́n tí mi ò bá ti lè farada máa ṣẹnu mi báyìí ni.
ẹlòmíì ti sọ wípé a baby resemble her is the one she making a comparison of him and Ọ̀jájá. Èwo ni ti comparison ṣé ń gbọ́. Wọ́n ní ọmọ yẹn báyìí wọ́n ní ìwọ fúnra rẹ̀ ló jọ olórí Ashley. Wọ́n ní ìwọ ló wá gbé síta nísìnyí kan lè wò pé ó jọ Ọ̀jájá kí ló fẹ́ gbà sí. Kò sí bá ṣe máa bímọ. Ó máa jọ bàbá, ó máa jọ ìyá. Bí mo ṣe wà báyìí, bàbá mi ni mo jọ. Ṣùgbọ́n àwọn ìwà kan wà tó yẹ pé ìwà ìyá mi ni. Bó ṣe máa rí nìyẹn, kò dẹ̀ sí ẹ̀rín lásán láàyè mo fi jọ ìyá mi. Bí mo ṣe mú àwòrán bàbá mi tó ẹ̀rín ni mo fi jọ ìyá mi. So, only all the children resemble their father in one way or other. Ṣé gbọ́? Àwọn àbúrò mi kan wà tó yẹ pé wọ́n jọ bàbá mi. Ṣùgbọ́n tẹ́ bá ti rí ìka ẹsẹ̀ wọn, tẹ́ rí ìka ọwọ́ wọn, bàbá mi náà fi jọ. Bẹ́ẹ̀ ni tó kọ mi gan máa sọ pé ẹni bá sá ti rí ìka wa, ìka ẹsẹ̀ wa báyìí, á ti rí pé ọmọ bàbá mi ni. Ṣé ti rí? Bí mo ṣe wà àwọn tí ò jọ bàbá mi ní wọn tó jọ ìyá mi, ìka ẹsẹ̀ wọn tẹ́ bá ti rí ẹ ti mọ̀ pé ọmọ bàbá mi ni wọ́n. Mo ní àna kan tẹ́ bá ti rí báyìí gbogbo àwọn ọmọ ẹ̀ ló ga. Bọ́mọ yẹn ò mú fèsì ẹ̀. Bẹ́ẹ̀ tẹ́ bá ti rí station báyìí ti mọ̀ pé àwọn ọmọ lágbájá ni. Ẹlòmíì wà ní wọn tó yẹ pé ìyá wọn ló jọ ṣùgbọ́n ṣe rí ìyá wọn kúrú ṣùgbọ́n gíga yẹn báyìí bàbá wọn ló lọ fi jọ. Kí la fẹ́ gbà sí gbogbo ẹ̀? Kí ni ìtumọ̀ ilé? Only it should be calming down. All this gara Tuno can't take her far. Can't take her far. So the king will change it for her. Bẹ́ẹ̀ ni kábíyèsí lè change ẹ̀ fún. Ńgbà tó bá ti di pé wọ́n ti pàṣẹ wọ́n bá ń drag kábíyèsí. Tó ń ti pàṣẹ ní ìsìn tó bẹ̀rẹ̀ sí ní drag ọba. Tó bẹ̀rẹ̀ sí ní drag onírìṣà. Ṣé onírìṣà ò ní change ẹ̀ fún ẹ? Ó jẹ́ ṣọ́ra. Ó jẹ́ rọra ṣe olórí Ashley ilẹ̀ ń yọ̀. Mo mọ̀ nífẹ̀ẹ́ o. Ṣé mo pé àjọ wà nílùú UK ni? Àjọ wà bí ni o. Àmọ́ mi tí ìfojú mi kàn ẹ́ o. Mo mọ̀ pé lọ́jọ́ kan máa fojú mi kàn ẹ́. Nìkan tún pé this olórí is a problem for Ọọ̀ni o. I'm sure with all this show off, all the children belong to Kábíyèsí and resemble him. So no need for this. Expect this olórí have an agenda. Ṣé ẹ gbọ́? Olóyè kí kọ́kọ́ pòwe yẹn wọ́n ní ẹlẹ́fọ́ o. Ó lẹ́fọ́ tẹ̀hún. Ó ní kìí ṣe kíni, ó ní kìí ṣe ti àtàn. Ṣé gbọ́? Olóyè kí pòwe yẹn o. Kó má jẹ́ ká ṣe ìjì ẹ̀ fún ẹ. What an awesome boy. So, gbogbo àwọn èèyàn kan sá sọ̀rọ̀ lóríṣiríṣi congratulations oríṣiríṣi. Only this woman to get wahala o. Why comparison? Why olórí Ashley? Why comparison? Why? Kí ló fẹ́ fi ṣe gangan? Kí ló fẹ́ gbà sí? Torí mo sá mọ̀ wípé kábíyèsí ní àwọn ọmọ ọkùnrin méjì síwájú báyìí yàtọ̀ sí wọ. Torí ẹnìkan mi òkè wọn lálẹ́ àná tó ní ọba ní ọmọ kan ò ṣáájú ta ẹni yẹn ti sọ pé òun sọ bẹ́ẹ̀ mọ́ o. You are not the first. Another comment o. You are not the first, not the last that will give birth to a baby boy in the palace. Mi tẹ̀tí ṣìdéwẹ̀. Your own is too much. The boy resemble you. Ṣé o ti gbọ́? Ṣèbí nǹkan fẹ́ gbọ́ ni ni. Nǹkan fẹ́ gbọ́ lè yí ni náà. Àbí? Ẹ̀mẹ̀ṣù kan fẹ́ gbọ́ ni ni. Láyé àwọn ayé ò tí ì sọ fún ẹ. Ó wá fẹ́ kó sọ fún ẹ. Àbí? Tó bá sọ pé ọmọ jọ ìyá ẹ̀. Ìyẹ kínú ẹ̀ máa dùn ní kó máa ṣàkọ́pọ̀ ọmọ jọ ẹ́. Lọ́mọ tí bàbá kábíyèsí tó gbé sókè fún gbogbo àgbáyé pé kán wò òun ti gbà á o. Ọmọ òun rèé o, ó ti gbedé o. Ìyẹn ò tí ì tó ẹ. Ọjọ́ yẹn náà níṣe. Ó gbọ́mọ dárí. Díẹ̀ ló kù kó ṣubú pẹ̀lú ọmọ lọ́wọ́. Torí kó tó bẹ̀ sí ní fa ọba mọ́ra. Ó ti pọ̀ jù. Àwọn èèyàn sọ̀rọ̀. Olórí, ó ti jù bẹ́ẹ̀ lọ. You are too much. You are too much. You are more than that. Ó kàwé, ó jáde. Má ṣe bí educated illiterate. Jọ ọmọba, ọmọ Olúfẹ̀. Stop it. Ó ti tó. Olórí, ó ti tó mi ìfẹ́ kà á mọ́. Because àwọn èèyàn wọn sọ̀rọ̀ dáadáa níbí báyìí.
Yeah, the boy handsome. Ọmọ yẹn handsome. Very cute and handsome. Yeah. Well, ẹnìkan ní madam rest o. Wọ́n ní kó lọ sí mi olórí. Actually, why pikin no go resemble him papa? Or if not the father that gave birth to him, every child must have resemblance the father and mother in one way or other. Yes, wọ́n pé kíní ló yẹ kó mọ̀. Ẹ wò oríṣiríṣi mélòó ni mo fẹ́ kà àwọn kan tún kọ́ bíbá ẹ̀. Ó ní kì í ṣe gbogbo ọba lọ́la ló jẹ ọba. So madam, go and rest at this junction. It's too much of you now because you marry king. You did not allow us to rest. You put white things on your head so that your own will be special among the king wives. Go and sit down. Your own is getting too much. And you call it great prince of the source. Yes, great you, Omoba. This is carbon copy. God keep him safe for us in Jesus' name. Amen. He will grow in grace and God wisdom in Jesus' name. Ibi tí mo ti arrest case mi sí nìyẹn. Bí àdúrà yẹn mo claim ẹ. Amen. Torí abiyamọ lè ní. Ọmọ yẹn ó máa dàgbà, ó máa dògbó, ó máa sanjọ́, ó máa ṣoríire. Ọlọ́run máa fún ní ẹ̀mí gígùn, agbára tó máa fi lò gbà. Gbogbo ibi tó bá fẹ́ dé láyé ẹ̀ ló máa dé o. Olórí àṣírí. Ó dẹ̀ rò bẹ́ẹ̀ ni o. Ó rò bẹ́ẹ̀ ni o. Olólùfẹ́ mi ni ẹ́ o. Kò rò pé bóyá ọ̀tá ẹ̀ ni mí. Ó kì í ṣe ọ̀tá mi o. Bẹ́ẹ̀ ni àwọn tó mọ̀ ẹ́ dáadáa ní bíbáyé wọ́n sọ̀rọ̀ ẹ fún mi o. Kó o ṣe gẹ́gẹ́. Olórí ṣe gẹ́gẹ́ o. Ilẹ̀ yìí o. Bẹ́ẹ̀ ni o. Àwọn orogún ẹ wọn ò lè ṣe ẹ́. Àwọn ẹbí ọkọ ẹ wọn ò lè ṣe ẹ́. Ṣùgbọ́n àwọn agbọ̀nràndùn ńkọ́. Àwọn agbọ̀nràndùn ńkọ́. Ṣe gẹ́gẹ́. Kó o fadé ọmọ yìí kó o fi dé lórí. Ọ̀rọ̀ mi kò jù bẹ́ẹ̀ lọ o. Eléyìí tí n bá sọ nínú ọ̀rọ̀ mi tó dàbí àṣejù. Ẹ má fi bá mi jà o. Mo fẹ́ kọ orin kan fún olórí àṣírí kí tó parí ètò mi. Mo ní olórí àṣírí rọra mira o nínú ọ̀pọ̀ ènìyàn o, nínú ọ̀pọ̀ ọkùnrin, nínú ọ̀pọ̀ obìnrin. Olùṣẹ́ mi ṣé bí ọ̀nìkan bẹ́ o. Ó dà. Ẹ̀yin tèmi, ibi ni mo parí ètò mi sílẹ̀ ní. Ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká pàdé ní comment section. Ìyókùn, ìyanra, ọmọdé ti dì sí o. Adé àjẹkọ́ra o. Ó pàdé kọjá. Ẹ̀rẹ̀múrìn àríra. Ayé gbé síbi rẹ̀ o bọ́ lọ ṣèkìtì o. Ìyókùn o.